àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Kí ni à ń pè ní òwúyẹ́? Àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Ẹ́? Kí ni à ń pè àkùfọ̀ ìgò? Ọ̀pálámbá. Ọ̀pálámbá. Ẹ ǹlẹ́ o èèyàn wa nílé lóko lájò àti lẹ́yìn odi ní gbogbo tí ẹ ti ń láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa ìkànnì ojúlówó Yorùbá. Ètò yín ètò wa náà ni ètò Gbédè Màṣà. Orúkọ mi ò yí padà, Tónílọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ẹ máa bá wa kálọ. Ní òní mo wà pẹ̀lú Motúnráyọ̀ Bàṣírù. ìyá wa Motúnráyọ̀ Bàṣírù. Ẹ̀yin wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní orí ètò wa, ìbéèrè mẹ́rin náà ni a máa béèrè lọ́wọ́ wọn. Ìbéèrè kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé pọ̀n. Ìyẹn àpò kan, àpò méjì àbọ̀ ó gbé pọ̀n. Bí ẹ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ẹ máa gba 2,200. Ẹ máa gbà sọ́wọ́, ẹ máa fi ṣe nǹkan tó bá wù yín. Àbí ṣé kò dà bẹ́ẹ̀? Ó dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ wàá rí i dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá rárá. Bẹ́ẹ̀ bá fi lè ṣèèṣì tàbí tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá, 200 náírà máa yọ kúrò lórí náírà lórí ọ̀kọ̀ọ̀kan àwọn èdè mìíràn tí ẹ bá ń sọ. Ṣé ẹ faramọ́ bẹ́ẹ̀? Ó faramọ́. Ǹjẹ́ gbédè? Mo gbọ́ níwọ̀nba. Ǹjẹ́ màṣà? Mo mọ àṣà níwọ̀nba. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Kí ni àwọn wo ni à ń pè ní àgàlámàṣà? Àgàlámàṣà ó pakasọ. Inú rẹ̀ sì lè fún wa ní. Ẹ mọ̀ rárá. Ìmọ̀ rárá. Ó mọ́pọlọ làágùn. Ó mọ́pọlọ làágùn. Ìmọ̀ rárá. Àgàlámàṣà onírọ́ èèyàn ni. Onírọ́ alágàbàgebè èèyàn. Onírọ́ ẹni tó jẹ́ pé ẹni tó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́ àná díbákan mi kojúmọ́ tó mọ́. Ẹni tó jẹ́ pé nǹkan tó bá sọ láàárọ̀ nǹkan ló máa sọ ní alẹ́. Tó bá lóun lọ sí Ṣàngó ẹlẹ́yẹlé lẹ́sìn bàbá. Bẹ́ẹ̀ni. Ìbéèrè àkọ́kọ́ ti lọ. Ìbéèrè ẹlẹ́kejì ó lọ báyìí. Kí ni à ń pè àkùfọ̀ ìgò? Ọ̀pálámbá. Ọ̀pálámbá. Ẹ ti gba ìbéèrè ẹyọ kan. Iṣẹ́ wo lẹ ń ṣe? Amúnidára ni mí. Amúnidára. Á dára fún wa. Ibo ni ìsọ̀ yín wà tí a bá fẹ́ bá yín dòwò pọ̀? Orúkọ ilé-iṣẹ́ mi jẹ́ Olúwa wà pẹ̀lú mi. Olúwa wà pẹ̀lú mi. Láti ibikíbi tí ènìyàn bá ti fẹ́ wá láti wá bá láti wá ránṣọ lọ́dọ̀ mi. Bóyá láti Mọ́níyà ni o àbí láti Mọ́láre Olóṣogbo. Orúkọ ibi tí ilé-iṣẹ́ mi wà. Níbi tí ilé-iṣẹ́ mi wà. Ó wà ní Mọ́níyà Ìjàyè Road. Ojú ọ̀nà Ìjàyè mọ́ ọ̀nà Ìsẹ́yìn ni orúkọ ilé-iṣẹ́ mi wà. Agbègbè tí ilé-iṣẹ́ mi wà ní Mọ́lárèrè ni agbègbè ibi tí ilé-iṣẹ́ mi wà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ má gbàgbé wípé ẹ ti sọ but ṣùgbọ́n róòdù tẹ́ sọ yẹn a máa forí ẹ̀ máa fi jì yín. Ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Kí ni à ń pè watermelon ní èdè Yorùbá? Watermelon.
ẹ ṣáà mọ watermelon. Mo mọ watermelon. Ẹ mọ watermelon. Bẹ́ẹ̀ni. Tọ́ Gẹ̀ẹ́sì tẹ́ ti sọ ó ti di méjì báyìí. Kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún watermelon? Ẹ mọ̀. Ó pakasọ. Tó ọ̀rọ̀ Yorùbá fún watermelon òun ni bàrà olómi dídùn. Ẹ ṣáà mọ bàrà bí? Mo mọ bàrà. Báwo ni watermelon báwo ló ṣe rí? Gẹ́gẹ́ bí bàrà ṣe rí náà. Òun náà ló ṣe rí ṣùgbọ́n watermelon ń tiẹ̀. Watermelon tóbi. Bàrà ò tóbi tó watermelon. Ẹ dẹ̀ máa ń jẹ watermelon. Ṣùgbọ́n bàrà a kì í jẹ bàrà. So bàrà olómi dídùn òun ni watermelon. Láti òní lọ tẹ́ bá ti lọ sọ́jà tẹ́ bá fẹ́ ra èso tó ń pè ní watermelon. Èyí tẹ́ bá fẹ́ sọ pé mo fẹ́ ra watermelon mo fẹ́ ra bàrà olómi dídùn. Ẹni àwa béèrè lọ́wọ́ yín pé èwo tó ní jẹ́ bàrà olómi dídùn àwọn máa náwó ẹ̀ sí. Òun náà ti mọ̀ nìyẹn. Tó bá dọjọ́ mi òun náà á tún lọ síbò mi á tún ṣe kíni á tún sọ ń bẹ̀ ká tó wí ká tó fọ̀ á di ìtàn kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ìbéèrè ẹlẹ́kẹrin èyí tí ó gbẹ̀yìn. Ṣé ẹ ti ṣetán? Mo ti ṣetán. Tọ́ àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Kí ni à ń pè ní òwúyẹ́? Àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Ìyàn. Mi Yorùbá yìí. Àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Ìyàn náà ni àbí? Ìyàn. Àbí pé ẹ mọ̀ nǹkan tí èmi ń wò ń bẹ torí Yorùbá yẹn kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa pé ẹ mọ̀ tí tójò bá rọ̀ gbogbo nǹkan orí kò ní ó lójú àwọn nǹkan tó lè so àbí ó lójú nǹkan tó lè so lèmi fi pè ní ìyàn. Èèyàn ṣé ìyàn ni àbí ìyàn? Ìyàn kọ́ o. Ẹ ṣàlàyé ìyàn tẹ́ ń sọ yẹn ẹ ṣàlàyé. Ó dà mo ní mo fi hàn lábẹ́ mo ti ṣàlàyé rẹ̀ síwájú. Ẹ mọ̀ pé báyìí nìsín oúnjẹ ò ní pọ̀. Ìyẹn ni pé kóúnjẹ má sí nílùú. Oúnjẹ ò ní sí nílùú. Gbogbo nǹkan sì gbogbo nǹkan tí ó bá yá kéèyàn ò rí lásìkò kò ní sí. Èyàn ò mọ fi agbára ṣe nǹkan tí kò yẹ kéèyàn ó ṣe. Ṣé òun ni òwúyẹ́? Kò ní òwúyẹ́ o. Kí ni òwúyẹ́? ọmọ wa ṣe wọ ìgbẹ̀yìn ìdásẹ̀sẹ̀ tiwa náà ni òwúyẹ́. Ó pakasọ. Ó pakasọ bọ̀ ọkàn mi o. Ọkàn mi ò balẹ̀. Ẹ̀mí òkè ẹ̀mí ilẹ̀. Máa ní òwúyẹ́ aṣòro sọ bíi ọ̀rọ̀ àbí? Kí wá ní òwúyẹ́? Àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Kí ni òwúyẹ́? Àìrọ̀ òjò. Òwe ni o. Kí wá ní òwúyẹ́ tó wà nínú òwe yẹn tí wọ́n ń sọ nínú òwe yẹn kí ni? Tọ́ ó pakasọ.
òwúyẹ́ ni èké ṣíṣe, òfófó ṣíṣe, bọ́yì sọ yìí, Mo mi mọ bí mo ṣe lè pè é. bọ́ Gẹ̀ẹ́sì yìí ti di mẹ́ta tí mo ti mú sọ́wọ́. Ó dà. Òwúyẹ́ àìrọ̀ òjò ló mú kí òwúyẹ́ pọ̀ ní ìlú. Ẹ rí i pé ní ayé àwọn bàbá wa, iṣẹ́ tó máa ń ṣe tó pọ̀ jù tí gbogbo wọn máa ń ṣe òun ni iṣẹ́ àgbẹ̀. Bẹ́ẹ̀. Wọ́n máa ń dáko. Kí ni wọ́n dẹ̀ nílò? Wọ́n nílò omi òjò láti rọ̀ kí wọ́n lè dáko wọn dáadáa. Ṣùgbọ́n nígbà tójò ò bá wá rọ̀, kò sẹ́ni tí ó lọ sóko. Oníkálukú á wà nílé, ẹ wá máa rí àwọn tí ó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri àti nǹkan tó yẹ kéèyàn dá sí àti nǹkan tí ò yẹ kó dá sí, á wá máa gbé gbòòrùn káàkiri. Ọ̀dà òjò tó wáyé kọ́ bí ọ̀dà òjò. Ọ̀dà òjò kọ́ ṣe rí gbọ́yì sọ́yì tí wọ́n ń sọ yẹn tí èèyàn ń tojú bọlé yẹn téèyàn ń ṣòfò káàkiri torí pé èèyàn ò ní iṣẹ́. Ìgbà tójò bá rọ̀ kí ló yẹ kó ṣe? Kálukú á lọ sóko, kò sẹ́ni tí ó rí ìnárí rẹ̀. Ṣùgbọ́n nígbà tó tí òjò rọ̀ ni à ń ṣòfò káàkiri, là ń gbé gbòòrùn, là ń lọ lé ó ń lé. Nǹkan tó wá ń ṣe ní àsìkò yẹn òun ni òwúyẹ́. Ṣó yé yín bẹ́ẹ̀? Ó yé mi. Ó yé yín dáadáa. Ó yé mi. Ẹ ní ìbéèrè? Ọ̀rọ̀ tí ẹ sọ nísìnyí, ó yé mi. Nǹkan tí ò jẹ́ kémi ò mọ bí mo sì lè gbé kalẹ̀. Ó ní pé ọ̀nà tí bí Yorùbá yẹn ṣe wá, inú ó jí èmi láyà tí ò jẹ́ mọ bí mo sì lè sọ pé òwúyẹ́ n tó jẹ́ nì. Ó dà. Bó ṣe jẹ́ nìyẹn torí pé gbówó yẹn rí. Ìgbọ́ bówó yẹn ṣe lọ, bówó yẹn tó bá yẹ pé òwúyẹ́ nìkan lẹ dárúkọ fún mi ní ìsòsè kí n sọ pé mo bóyá òfófó àgbẹ̀ nísìn pé oríṣiríṣi ẹ̀gbọ́ ìsọ ìyá àbẹ́ nísìn. Bọ̀ torí bó ìwé yẹn ṣe lọ, mi gbọ́ àròdá òjò tó mú kí òwúyẹ́ kó pọ̀ nílùú, mi ò gbọ́ rí. Òwúyẹ́ nǹkan àti òwúyẹ́ inú òwe yẹn àti òwúyẹ́ nǹkan tó túmọ̀ sí nìyẹn. Tó ẹ bá wa gba àwọn èèyàn wa nílé, ẹ bá wa gbà wọ́n ní ìyànjú. Ẹ̀yin akẹgbẹ́ mi lóbìnrin àti ní ọkùnrin, ẹ jẹ́ ká gbìyànjú láti gbárùkù ti àṣà wa àti èdè wa kí ó lè di iyì láwùjọ, kí Ọlọ́run kó sì ràn wá lọ́wọ́, kó ṣàánú fún wa. Kí ni watermelon ní èdè Yorùbá báyìí? Bàrà kí ni? Olómi dúdú. Bàrà olómi dídùn. Tọ́ ẹ bá wa tàn án kálẹ̀ káàkiri kí ẹ sì máa rí dájú wípé ní gbogbo ìgbà ẹ ń sọ èdè Yorùbá. Tó ẹ̀yin èèyàn wa, a ní rí mọ jù báyìí lọ fún ọ̀tẹ̀ yìí. Ẹ ní ìbéèrè? Àṣà wa yìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òótọ́ ó wù wá láti máa sọ, bọ̀ nǹkan tó ṣe tí èmi ń rí bí Yorùbá wa ó ní pé ní ayé ìgbà tí Gẹ̀ẹ́sì tó ti fọ́nká sóde sí i, kò jẹ́ kó wù wá láti máa mú kí ọmọ wa tàbí gan tó bá sọ àbù torí tó bá dé ta láti sọ̀rọ̀. Wọ́n lè máa sọ fún yín pé ọmọ ilé yìí ò sí ẹ̀mọ́ nǹkan kan, kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì, kò lè sọ, kò lè kà nítorí Yorùbá tó ń jáde. Ká sọ báyìí, bí mo ṣe wà nísìn, bí mo ṣe jókòó nísìn, àlọ́ tó ń jáde lẹ́nu ẹ mọ̀ pé Yorùbá ni mí, bọ̀ mi gbọ́ ìjìnlẹ̀ Yorùbá ni. Tí n bá wá kúrò níbi Ìbàdàn yìí pé mo wá lọ sọ bóyá bí ọ̀nà Èkó síwájú, tẹ́ bá débẹ̀ ọ̀rọ̀ tẹ́ bá sọ jáde lẹ́nu, wọ́n fi mọ irú ọmọ tẹ́ ń ṣe, ìlú bí tẹ́ ti jáde. Ọ̀rọ̀ mi ò yé yín báyìí. Kí wá la lè rí sí ọ̀rọ̀ yẹn pẹ̀lú àti sọ Yorùbá níta débi pé kẹ́yà tí wọ́n fi gbé wa tí wọ́n fi ní mọ́ sọ̀rọ̀ tí kò yẹ sí wa láwùjọ, tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì kò ní borí èdè wa mọ́lẹ̀ ní aláwùjọ. Ẹ ṣeun. Ṣé rí nǹkan àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ mọ̀ ní wípé èdè ẹni òun ni ìdánimọ̀ ẹni. Èdè ẹni òun ni ìdánimọ̀ ẹni. Ṣé rí ẹ̀yà tàbí ìlú tí wọ́n bá ti gba èdè rẹ̀ lọ́wọ́ rẹ̀, tí wọ́n gba àṣà rẹ̀ lọ́wọ́ rẹ̀, tí wọ́n gba ìṣe rẹ̀ lọ́wọ́ rẹ̀, ó ti di ẹrú.
ó ti di ẹrú pátápátá. Ẹ rí i pé bí àwọn China bí wọ́n ṣe lajú tó lónìí yìí, tí àwọn India náà tí wọ́n lajú, ó sì ní àwọn kankan tó jẹ́ pé ẹ máa rà lónìí. Èdè àwọn China, àwọn Chinese, èdè wọn ni wọ́n á kọ sára ẹ̀. Ẹ̀dẹ̀ ní rí nǹkan kan kà, ẹ̀dẹ̀ máa lo nǹkan yẹn, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ ni, torí pé wọ́n ń gbé nǹkan tí wọ́n ń gbé ní àrùgẹ. Kì í ṣe wípé bóyá kéèyàn má lè sọ ní èdè mìíràn, ṣùgbọ́n èdè tiwa yẹn gangan ẹ jẹ́ kó jẹ́ pé òun ni àkọ́kọ́. Nígbà tí ọmọ bá lọ sí ilé ẹ̀kọ́, nílé ẹ̀kọ́ tó lọ, Gẹ̀ẹ́sì náà ní í sọ. Ó lọ sí ilé ẹ̀kọ́ ńsìn, wọ́n máa pe èdè tiwa, wọ́n máa pè ní vernacular. Èdè tí a ò gbọdọ̀ sọ, vernacular. Ọmọ wa tún délé, ẹ wá tún máa pa ọmọ lẹ́nu mọ́ pé má sọ èdè rẹ mọ́, má sọ èdè rẹ mọ́. Ìgbà wo ló fẹ́ sọ? Ìgbà wo ló fẹ́ sọ? Fún ìdí èyí, ẹ jẹ́ kí èdèkédè tẹ́ bá máa kọ́ ọmọ, pàápàá jùlọ ọmọ kékeré, ó rọrùn fún wọn láì tètè kọ́ èdè, torí pé nígbà tó ṣì wà kékeré kò sí nǹkan púpọ̀ ní agbárí wọn. Fún ìdí èyí, èdè yín ní kẹ́ kọ́kọ́ kọ́ ọmọ yín. Èdè yín ní kẹ́ kọ́kọ́ kọ́. Ẹ lè wọ́n sọ Gẹ̀ẹ́sì sí o, ṣùgbọ́n èdè yín ẹ jẹ́ kó jẹ́ àkọ́kọ́, ẹ mú ní ọ̀kúnkúndùn. Ẹ̀yin gan nìsín tẹ́ bá débì kan nìsín, ẹ ní fẹ́ sọ tẹ́rí ibi tá tún pàdé dé. Èmi bí mo ṣe jẹ́ Yorùbá ń sìn, tẹ́yìn náà jẹ́ Yorùbá, tá bá pàdé ara wa níbì kan nìsín ní gbòòrò tàbí níbòmí, Gẹ̀ẹ́sì la máa bára wa sọ. Gẹ̀ẹ́sì, Yorùbá jọ ní wá o, ṣùgbọ́n Gẹ̀ẹ́sì la máa sọ. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Tọ́, ìgbà tí a bá wá pa èdè wa sí, tá pa àṣà wa sí, tá wá ló máa bá wa gbé lárugẹ. Àwa náà la máa gbé lárugẹ. Torí ẹ̀ náà là ṣe ń jáde nísìn báyìí, torí wípé Gẹ̀ẹ́sì ni gbogbo wa ń sọ. Ó ṣòro fún ó ṣòro kẹrẹ èèyàn tó jẹ́ pé ó máa sọ̀rọ̀ fún bí 30 ìṣẹ́jú láì jẹ́ wípé ó mú èdè míì mọ́ èdè Yorùbá. Torí ẹ̀ là ṣe ń jáde láti ṣe kíni, láti tan àwọn èdè yìí, láti jí wa, àti láti tan àwọn ọ̀rọ̀ Yorùbá tuntun tí à ń mú ká tún tàn kálẹ̀ síwájú àti síwájú sí. Ṣé ó yé yín báyẹn ìyá wa? Tọ́, ẹ̀yin èèyàn wa, nǹkan tẹ́yin náà bá rí sí nǹkan tí wọ́n sọ, ẹ jẹ́ ká mọ̀ ní abala rí sí. A ní rí wọn jù báyìí lọ fún ti sáà yìí. Ẹ tó máa pàdé wa ní ìgbà míì, tí ẹ bá wá pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ tẹ̀lé wa ká jọ máa gbé àṣà wa lárugẹ. Bí ẹ bá sì fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa fún àwọn fọ́nrán wa, ẹ bá wa fún káàkiri sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà, kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa, ká jọ máa gbé ní àrùgẹ. Ó tún dìgbà kan náà. Ẹ ṣeun, a dúpẹ́. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.